بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله عز وجل والصلاة والسلام وعلى أشرف سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba wa ọba àṣọ ọba àlèwí lè ṣe ọba alágbára ọba onísùúrù àwáṣe ọ̀pọ̀lọpọ̀ àsàlátù tó pọ̀ fún anábùwà Muhammad sallallahu alaihi wasallam àlékún ìkẹ́ kó máa lọ bá anábùwà Muhammad tó wọn àtàwọn ará alẹ́ ẹ̀ àwa kí gbogbo apápátá yányán níbikíbi tá bá gbé ń bẹ ní kíkí tó ṣe ká ní pé kò sásìkò tí ò bá mu kò sẹ́ni tá a lè fi kí wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akíra wa kákó ọlá jímọ̀ kálá subhanahu wa ta'ala forí ẹ̀ṣẹ̀ wa kó jẹ́ kí a rí ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ kí ní òkè yẹ̀pẹ̀ Allahumma àmín. Kí la fẹ́ sọ̀rọ̀ lé lérí òun ni gbólóhùn kan tí àwọn èèyàn máa ń sọ fún yàn fi panikeèyàn fi dẹ́rù bàyàn fi kóyàn láyà sókè fi jáyà jáyàn òun ni àràgbé láyé o àràgbé láyé o gbólóhùn yìí báyìí ǹjẹ́ àtẹ̀lé ráyé gbé tá bá fẹ́ wá ráyé gbé ọ̀dọ̀ ta la gbé fẹ́ rà ta la fẹ́ fún lówó owó la fẹ́ fẹ́ rà ní àbí kí la fẹ́ fi ráyé gbé ẹ̀rí gbólóhùn yìí jẹ́ gbólóhùn kan tó jẹ́ gbólóhùn tó burú gbólóhùn burúkú ni gbólóhùn tó ṣe ká ní pé ó kó gúnlọ́gọ̀ èèyàn ó kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́sẹ̀ bọ́ lẹ́ni nìyẹn ni gbólóhùn náà nítorí wọ́n bá ti ń sọ fún pa àràgbé láyé o àràgbé láyé tó bá fẹ́ ara ayé gbé wọ́n bá mú ẹ lọ́dọ̀ àfa alágbègbà wọ́n mú ẹ lọ́dọ̀ ìmáàmù alágbègbà wọ́n bá mú ẹ lọ́dọ̀ ìmáàmù alágbègbà wọ́n mú ẹ kàn tẹ̀lẹ̀ mú ẹ lọ́dọ̀ alágbègbà gangan fúnra rẹ̀ ẹ̀rí gbólóhùn yìí báyìí ó ń kó àwa mùsùlùmí jì sọ́fìn ọlọ́run ẹ̀rí ǹjẹ́ àtẹ̀lé wa ara ayé gbé ǹjẹ́ tó bá wá ara ayé gbé tí ó túmọ̀ sí pé o ò ní kú láyé náà mọ́ ni àbó túmọ̀ sí pé aburú kankan ò ní kàn ẹ́ mọ́ àbí ǹjẹ́ ìdátẹ̀lé gbé alẹ́ ayé kó aburú mọ́ kàn ẹ̀rí náà ni a fẹ́ sọ̀rọ̀ lé lérí. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní àwọn nǹkan mẹ́rin kan wà ó jẹ́ mùsùlùmí o ó jẹ́ mùsùlùmí o ó jẹ́ kiri o ó ṣe kiri o gbólóhùn mẹ́rin báyìí kò sí ẹ̀dá náà láyé yìí tí àwọn nǹkan mẹ́rin ò ní wá sínú ìgbésí ayé ẹ̀ kò sí o jẹ́ president ìlú ni o olówó ló jẹ́ ni o ọlọ́lá ló jẹ́ ni o onípò ló jẹ́ ni o onímọ̀ ló jẹ́ ni o àwọn nǹkan mẹ́rin yóò wá sínú ìgbésí ayé yóò ṣẹlẹ̀ sí ẹnu ìgbésí ayé kó tó jáde yóò ṣẹlẹ̀ náà ni kó tó jáde láyé ẹ̀rí náà ni kíni àkọ́kọ́ nínú ẹ̀ náà ni kò sí bẹ́ẹ̀ dá ó ṣe wálé ayé kó wá nù ìran olùṣì kó tòṣì bákanbàkan kó jẹ́ gbogbo ìgbésí ayé ẹ̀ òòríjọ́ kan fi dunnú ìbànújẹ́ ṣáá ni ìbànújẹ́ ṣáá ni ìbànújẹ́ ṣáá ni ìjọ́ kan ń bẹ tí dùnnú ó wẹ̀ rí tínú ó dùn tó rí nǹkan báyìí tó rẹ́rìn tí wọn náà rẹ́rìn músẹ́ ẹ̀rí ìjọ́ kan ń bọ̀ ọjọ́ kan ń bọ̀ tó ṣe ká ní pé ìdùnnú ó wẹ̀ rí náà ni kò sí èèyàn ìgbénu ìbànújẹ́ títí fi kú la ó ti kó kò sí bí tí mùsíbà náà fi tó gbà nínú ìgbésí ayé ẹ̀ ìjọ́ kan ìdùnnú ó wẹ̀ rí tó kù láyé tó kú ìjọ́ kan ìdùnnú wẹ̀rí àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́kejì kò wá síbi tí o ti fẹ́ kò sínú ẹbí tó ti fẹ́ jáde kẹjọ́ lọ́lá kẹjọ́ lọ́rọ̀ kó jẹ́ nǹkan kan kí ìdùnnú náà ni ẹ̀yin máa wà gbogbo ọjọ́ ìdùnnú náà ni yùngbà ní máa ń ṣe nínú ọ̀dẹ̀dẹ̀ tí yùngbà ní máa ń ṣe nínú fàmí ọjọ́ kan ń bọ̀ tí ìbànújẹ́ ó wẹ̀rí náà ni inú ó bàjẹ́ níjọ́ kan tó jẹ́ pé ó dẹ́kun sùn wọ nìkan àtọ́lọ́ ó dẹ́kun sùn ìwọ nìkan ó bànújẹ́ inú ó bàjẹ́ débẹ̀ ìjọ́ kan ń bọ̀ kò sí bó ṣe lólé ayé tó ní rí nǹkan bànújẹ́ ǹjẹ́ tó bá wá ra ayé ó túmọ̀ sí ò ní rí nǹkan bànújẹ́ ẹ̀yẹ jẹ́ káyé tanra wa ọmọ ń kú sí babaláwo aya ń kú sí babaláwo ẹbí babaláwo ń kú àbúrò babaláwo ń kú kí ló dé tà ń tanra wa olùṣí ń bẹnu fámìlì babaláwo nǹkan kan tẹ̀ máa ń dẹ́rìn pa mí ìmáàmù tí ń ṣáájò fáwọn èèyàn tí ń ṣe jálàbí fáwọn èèyàn tí ìyàwó ẹ̀ ń ta kókóró ìyàwó ẹ̀ ń ta gàárì eré àwọn èèyàn ò pé ṣá ǹjẹ́ àràgbé láyé ṣá ṣàràgbé láyé ṣá ẹ̀rí ó jẹ́ méjì. Ẹlẹ́kẹ̀ẹ́ta kò sí bàláfíà ó ti kún tó nù gbèsè ayé ẹ̀ ìjọ́ kan ń bọ̀ tí ó ṣàmódì ìjọ́ kan yóò wà nù gbèsè ayé tó ṣe pé ó ṣàmódì eré ó fò ẹ̀ àbí inú òun ẹ̀ àbí ara ó dùn ẹ̀ àbí nǹkan kan ó ṣe ẹ̀ nù gbèsè ayé ẹ̀ kó lálàáfíà náà dọ́ba ọjọ́ kan ó wà tó jẹ́ pé ààrẹ o lè máa feel ààrẹ good o lè wá fagbára gbé àmọ́ ń gbogbo ilé ayé ní kankan ò ní ṣe é nínú bọ́dì ara yìí báyìí títí ó fi jáde láyé irọ́ ni ṣàràgbé láyé ṣá ẹ̀rí. Ẹlẹ́kẹ̀ẹ́rin náà ni wípé kò sí bó ṣe gùn lẹ́mìí láyé yìí kò sí bó ṣe rí dùnnú kò sí bó ṣe rí bànújẹ́ ọjọ́ kan ń bọ̀
tó kù kó lè ayé. Babaláwo wo lórí àwọn nǹkan mẹ́rin yẹn ṣanṣẹ́ nù gbèsè ayé yẹn? Kò sí nǹkan tí a ní là ń tà, nǹkan tí a ní òun là ń tà. Nǹkan kan yìí jẹ́ gbólóhùn, nǹkan kan yìí jẹ́ àràgbélayé. Ìwọ mùsùlùmí tó bá ń sọ àràgbélayé, o ti ń ṣẹbọ sọ́lọ́hun. Gbólóhùn ẹbọ ni àràgbélayé. Àràgbélayé gbólóhùn ẹbọ ni, gbólóhùn ẹbọ ni, gbólóhùn ìhárà ẹni mọ́lẹ̀ ni, gbólóhùn ìṣó ìra ẹni mọ́lẹ̀ ni. Ìsìlámù ó ti tú wa lẹ̀ márùn àfíndé. Ìsìlámù ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní kò sínú ìjọ mi o, kò sínú ìjọ tòun. Àníṣe kò sínú ìjọ tòun. Ọmọ kékeré tí kì í pọ́n àgbàlagbà lé kò sínú ìjọ tòun. Bẹ́ẹ̀ náà ni àgbàlagbà tí kì í pọ́n ọmọdé lé kò sínú ìjọ tòun. Ẹ̀rí ìwọ náà tó wá jágbàlagbà mọ́ torí pé ó jágbàlagbà kó wá sọ ọmọdé di pé ta ló wà ń bẹ̀. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó pọ́n ọmọdé àtàgbàlagbà lé. Kódà Ànábì máa ń pọ́n ọmọdé lé gidi. Afẹ́ lè sọ pé ó pọ́n ọmọdé lé ju àgbàlagbà lọ. Òní ní sinmi tó bá kúnlẹ̀ àwọn àdìsí pípọ̀ ti wá tó ń gbà Ànábì fún rẹ̀ ní máa ń nawọ́ sọ ọmọdé báyìí, kì í ṣe pé ọmọdé náà ó nawọ́ sí. Ẹ̀rí Ànábì fún rẹ̀ ní ó nawọ́ sí báyìí gbé kí mi. Ẹ̀rí látara ń pé oníwà rẹ̀lẹ̀ ni. Ìgbéraga tí ń bẹ lára tiwa lónìí ló fà á tó yẹ pé tọmọ kan bá dúró fi kí ẹ ó máa rí rẹ àìmí sílẹ̀ ló kí mi báyìí. Ẹ̀rí àwọn nǹkan tí a fi ń kóra wa ṣẹ̀ṣẹ̀ nínú Islam òun nìyẹn. Àmọ́ kí la sọ̀rọ̀ lélẹ́rí ni wípé àràgbélayé ǹjẹ́ èèyàn máa ráyé gbé. Tó bá fẹ́ ráyé gbé ọ̀dọ̀ ta ló fẹ́ lọ rà, ta ló fẹ́ sanwó fún nǹkan tẹ́ ẹ̀ nílẹ̀ ń tà. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ àràgbélayé, ẹ̀yin babaláwo tán wá ráyé lọ́dọ̀ yín, tán wá ń fún yín lówó, nǹkan tẹ́ ẹ̀ nílẹ̀ ń tà. Àràgbé kankan kọ́ láyé. Ìwọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ dé, kọjú mọ́ òfin Ọlọ́run, respecte òfin Ọlọ́run. Aládùúgbò ẹ bó ṣe lè bá gbé tó fi ní kọlù Ọlọ́run látara ẹ̀. Ànábì kọ́ alẹ́ kan pẹ̀ ẹ tọ̀ àwọn àfáà alùsùnà lọ. Àwọn náà fẹ́ ṣàlàyé ẹ̀sìn fún yín tí ó yé yín yékéyéké. Ṣùgbọ́n ọba lọ bá babaláwo tó bí pé ń gbọ́ àràgbélayé, yóò sọ wípé bẹ́ẹ̀ ni àràgbélayé. Ó wà bí pé báwo lèèyàn máa ń ra ayé gbégbà, yóò ní díẹ̀ ọmọkùnrin ò tó. Ó bẹ̀rẹ̀ nìyẹn. Wọ́n gbé ìgbọ̀nú tó fẹ́ máa so fún ẹ, bẹ́líìtì wọ́n gbé fún ẹ, bràsílẹ̀ èyí tó fẹ́ máa so mápá gbogbo wọ́n gbé fún ẹ. Wọ́n ní pé àràgbélayé ni. Babaláwo ń kú, babaláwo ń ṣàmódì. Èmi mo sọ fún yín, ẹ̀yin náà sì ń rí, ẹ̀yin náà ń gbọ́. Látara bẹ́ẹ̀ má jẹ́ ká fi gbólóhùn yìí báyìí fi búrẹ́dì fi kó ẹ lọ́bẹ̀ jẹ. Má jẹ́ ká fi gbẹ́ ẹ, má jẹ́ ká fi tàn ẹ́, má jẹ́ ká fi yàn ẹ́ jẹ. Ẹ̀rí àkọ́ ẹni pé kò lọ rí àgbàlagbà fín. Àkọ́ ẹni pé ẹni tí kò ṣe nǹkan tó lòdì sí òfin Ọlọ́run kò lọ kọlù. Àmọ́ gbogbo ẹni tó bá ti dúró pé òun fẹ́ bà ìsìlámù jẹ́, eléyìí ti yọ respect kò. Ó yẹ sí kọ̀ fún gbogbo ọ̀nà tó bá fẹ́ fi rin ẹ, gbogbo ọ̀nà tó bá fẹ́ gbégbà kọ̀ fún. Tó bá sì wá fẹ́ kọ̀ fún náà, kọ̀ fún pẹ̀lú ìdíwọ́ tó fi gbé wá, òun ni kò fi gbé fún. Gbogbo ẹ̀ ló níwọ̀ntúnwọ̀nsì. Ẹ súnmọ́ àwọn àfáà alùsùnà kan kọ́ yín lẹ́sìn. Àwọn àfáà alágbègbè àwọn náà ń bẹ̀sìn jẹ́, àwọn náà pín ẹ̀sìn wẹ́lẹ́wẹ́lẹ́. Tó bá kó àfáà àwọn kọ̀dìríyà, gbogbo ẹ̀yin náà mọ orúkọ wọn, kọ̀dìríyà, jàmbádíyà, kìnnìkan díyà, gbogbo tó kó àwọn àfáà wọn jọ tó mú kọ́mọ́dì fatuwa kan fún gbogbo wọn pé kán treat ẹ̀. Ó rí pé nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ náà sọ nínú ẹ̀sìn náà ní ṣe sí wọn yàtọ̀ sáwọn kìrìó. Jágbajàgba náà máa ń ṣe húlùhùlù, yàmàyàmà náà máa ń ṣe. Àmọ́ àwọn àfáà alùsùnà, tó bá gbé àfáà tí ń ṣe súnà tó ń tẹ̀lé súnà kọ́lọ̀lọ́hù, kí là ń pè láfáà alùsùnà, kí là ń pè lálùsùnà? Àwọn ẹni tí ń tẹ̀lé kọ́lọ̀lọ́hù kọ́là rọ̀súl nìkan. Àwọn yẹn tó bá gbé kan nínú ìlú ilẹ̀ yìí, tó gbé kan ní Kánò, nǹkan ọ̀rọ̀ wọn ò ní tàsé. Tọ́rọ̀ wọn ó bá tàsé kò ní lẹ bọ lọ, kò ní kó ẹsẹ̀ bọ. Ọ̀rọ̀ wọn ò ní tàsé. Ọ̀rọ̀ wọn bá tàsé kò ní kó ẹsẹ̀ bọ. Wàláì kò ní kó ẹsẹ̀ bọ. Kódà mo fẹ́ lè sọ pé kò ní kó ẹsẹ̀, kò ní kó ẹsí ẹ̀ṣẹ̀. Ẹ̀rí àwọn àfáà yìí sì ni tán bá sọ nǹkan kan sínú ẹ̀sìn tí kò bá rí bẹ́ẹ̀, kò bá ṣe 20 ọdún tán bá padà wá rí kà, wọ́n tún máa padà tún sọ pé èyí tí a sọ nígbà náà lọ́hùn
kì í ṣàárẹ̀ o àmọ́ àwọn àfáà oní kọ̀dìrí àjànsá ìjọ ò lè rí tọkàn kó ẹ̀rọ ẹnu wọn jẹ́ rí ẹ̀ ní rí àwọn ọ̀bàyéjẹ́ ni wọ́n ọ̀bẹ̀sìn jẹ́ látara bẹ́ẹ̀ kálá subhanahu wa ta'ala fòótọ́ hàn pé òótọ́ ni kó fún wa ní agbára ti tẹ̀lé kó fi irọ́ hàn pé irọ́ ni kó fún wa ní agbára ti jìnnà sí subhanaka allahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk. لا إله إلا الله العظيم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله بسم الله بسم الله أعوذ بعزة الله وقدرته من شر